الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم آمين آمين. adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah. àtúnyìn Ọlọ́run alhamdulillah. ọba tó ṣe pé a lè yìn tán ọba tó ṣe pé kódà a lè gbé tóbi tán a lè gbé tóbi tán ọba tó ṣe pé n tó ṣe fún wa èmi àti wọ àtàwa àtẹ̀yìn n tó ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa a lè dúpẹ́ ẹ̀ tán a lè dúpẹ́ ẹ̀ tán àmọ́ wọ Ọlọ́run báwa kàkún káwa náà dúpẹ́ fún wọn. alhamdulillah. Ọlọ́run bá kẹ́ àlùfáà àgbà tí wọ́n sùn lábẹ́kúta rahimahullah. Ọlọ́run bá kálẹ̀ àjí àgbà mọ́sìngbà rahimahullah. Ọlọ́run bá kẹ́ oníwàásí àgbáyé rahimahullah. àti gbogbo àwọn àfáà tó ṣẹ́kù àmín. wọ́n jẹ́ ní Ọlọ́run bá kẹ́ wọn. àmín. àfáà wa ẹwà islam ẹ sálámà sí lena. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaykum assalam wa rahmatullahi wa barakatuhu. ohun àfáà wa lè gbọ́ ni Sheikh Ibrahim Hanbali al-Imam Goniya àpàànà ọ̀kasẹ̀gì ẹwà islam ọ̀rọ̀ jàre yìí bẹ́ẹ̀. àmín. àfáà tinú rẹ̀ fúyẹ́ ọlọ́run ọmọ ṣàlékún orí ẹ̀ fún yàtọ̀. àmín. kéwú nísìnyí ti dé pé èèyàn bá pè kéwú o tó bá ṣe pé xa ni kéèyàn ó ha kọ́dà kíkẹ́ rẹ̀ lẹ́bàá jáde kò sí nǹkan kan kọ́mọ nùnú ẹ bá lè èyí ṣe tẹ́ ẹ pé kí bá ti kẹ́lẹ́ rẹ̀ jẹun ah bá ọba pè báwọn àwọn kan bẹ́ẹ̀ ń ta tí wọ́n pè wọ́n ọmọ wúlá ìfìdá ìwà nídàrú kínní yóò kọ́ wọn bí wọ́n ti pè kéwú lèmi fi ha wá pé àṣẹ yìí àbí madrasa kínní madrasa kínní yóò kọ́ wọn ẹ máa wọ̀rọ̀ burúkú lẹ́nu àfáà tó ló wọ́n tayé sí tí ń ba ayé jẹ́ tí ń ba àwùjọ jẹ́ àwọn ọ̀rọ̀ tí dá wàhálà alẹ̀ ọlọ́mọdé tẹnu tí wàá jáde. àmín. afáwa ìwà islam ọ̀rọ̀ wa láàárọ̀ yìí a sọ̀rọ̀ nípa amákàtó sọ̀rọ̀ gbogbo àwọn tí ń gbé ètò asahabul janna ní Diamond 8.7 your shining supreme station ọlọ́mọba wa pẹ̀lú wọn. àmín. ilé-iṣẹ́ tá a wà ń bẹ̀ yìí òun ni Diamond 8.7 ọlọ́mọdé ò jóná àmín. ọlọ́mọdé ó tún lọ́wọ́ lẹ́yìn ká tún wo Ògbómọ̀ṣọ́ Diamond ń bẹ ká tún wo Ìbàdàn Diamond ń bẹ ká tún wo Èkó Diamond ń bẹ ká tún wo Òṣogbo Diamond ń bẹ ká tún wo Lọ́ra Diamond ń bẹ ká tún wo Ọ̀yọ́ Diamond ń bẹ ọlọ́mọdé ti ṣe fún bàbá fi olúnu asán kó tiẹ̀ fààyè ìsìlámù yìí lẹ̀ láì gba sísì gbogbo bí a ṣe kàwọn náà bí ó ti fa ìsìlámù bẹ́ẹ̀ náà bí ó ti fa ìsìlámù bí ó ti tún fi nílẹ̀ ń bẹ̀ náà ẹ máa sọ̀rọ̀ Ọlọ́run yín bẹ̀ ọlọ́ba pẹ̀lú dáadáa fún bàbá wa fi olú gbogbo tí bàbá yẹn dì sọ́kàn tó fẹ́ ṣe tó jùmọ̀ jàǹfààní fáyé má jẹ́ bàbá fi olú ó fara nù kú. àmín. báwọn bá tún dàgbà tán dògbò tí wọ́n lọ àwọn ọmọ tó bá tún gbé lẹ́yìn bàbá ọlọ́jà àwọn ọmọ ṣe bí bàbá ti ń ṣe lọ yìí. ìwé náà bá ní nǹkan bẹ́ẹ̀ ìwọ náà máa rí nǹkan mọ́lẹ̀ ní bẹ́ẹ̀ni kọ́ máa jàǹfààní fáwọn èèyàn láyé torí òun ló kọ tí ó ṣẹ́kù. afáyé wàsílám ọlọ́run yóò wọlé àwọn ànábì Ọlọ́run àmín. torí wọ́n tó fi bẹ̀ lọ́hùn ní gbogbo ọ̀nà ọlọ́run kò sì wọlá àìní sírú Ọlọ́run gbogbo àwọn tí ń wá pé mo fẹ́ jẹ gómìnà mo fẹ́ jẹ sínétọ̀ mo fẹ́ jẹ chairman local government mo fẹ́ jẹ gbá mo fẹ́ jàwó tó bá jásí pé nítorí àpò ara yín torí wọ́n ń wá lọ́wọ́ báyìí wọ́n ń wá o tó bá jẹ́ pé nítorí àpò ara yín tó bá jẹ́ pé nítorí tàwọn ọmọ yín nìkan tó bá jẹ́ pé torí tẹbí yín nìkan lẹ̀ ń bá lọ làníyàn tẹ́ ń bá lọ pé àwa náà kó tiwa ni ẹ ní wọlé. àmín. ṣé tí ẹ̀rí bẹ́ẹ̀ bá ń wà nǹkan bá ẹ ní wọlé ọ̀nà téèyàn wá sí ń bẹ àwa bí Ọlọ́run kọ́ tọ́ yín sọ̀nà téèyàn fi rí bẹ́ẹ̀ bá rí náà nǹkan ní. àlọ́ náà téèyàn fi wà ń bẹ tó lóun fi wà ní eléyìí ó sì rí. ọ̀rọ̀ tí ń sọ yẹn jẹ́rìí sí ẹni tó fẹ́ jẹ sínétọ̀ ní àmú tó pe Alhaji Àbàtà bẹ́ẹ̀ni àmú tí bàbá ní bàbá jẹ́ pé torí nítorí fẹ́ jẹ yìí yọba kóbá oníwájú Ọlọ́run tó fi ní rọ́nà lọ Ọlọ́run ò ní jẹ orí ó sì kọ́ Ọlọ́run ọ̀sẹ̀ sínétọ̀ òun ni wọ́n yàn fà Ọlọ́run yọwọ́ òun yọ sí. ọ̀rọ̀ tiẹ̀ náà dàbí Aliyu ọmọ Hussein La ilaha illallah tóun náà kọ́lé tán ọwọ́ di Alhaji Àbàtà ìsìn kìí sí àwọn Alhaji Àbàtà
tó dáa ni ẹ wo wá sí kéèyàn ọ̀rọ̀ àfáàrí báyẹn sọ̀rọ̀. wọn ò fa àyàfa Ah, bàbá alájà bàtà ni bàbá jásí pé nítorí òun wá yìí yọba kó bọ tó ní rọnà lọ́wọ́ ju Ọlọ́run ní tí ó bá sọkùn fún oríire fún ọ láyé ń bí ó sì àti bu lọ́run ẹkún lórí. ó lóun ò sì ṣe mọ́ kò sì ṣe mọ́ bẹ́ẹ̀ bá wá dé àmúlò ní ẹni tá à ń wí ní ìní dáko ẹ ẹni ó lówó rẹ̀ ẹni ó sì jù lọ ní ọlá kò sí wọ́n ń wárí fún ni. wọ́n ń wárí fún lónìí ni kò sì ṣe sínétọ̀ ẹ̀yin tí ń bá ń bẹ lọ́kàn yìí sí náà pé iná fẹ́ wá ọ̀nà téèyàn fi rí dáadáa ní ẹ̀sí dáadáa ní ẹ̀sí. ẹ ṣàánú ayé ni ẹ ṣàánú wa ni wàá máa retí ń tọ́lọ́wọ́ sí fún ọ náà. kìí ṣe kẹ́ ẹ débẹ̀ kí wọ́n máa àná sí yín ní yídì àwọn akẹ́yẹ́ wọn ni kí sínétọ̀ wa máa wọlé àwọn náà wọ́n ń bọ̀ ni fìlà wọn ní tan náà ni láì faná sí. ibẹ̀ ń kẹ́ ti kọ́kọ́ ló kọ o. àárín ẹ̀yìn àtọ́lọ́hún ni ẹ ti kọ́ da iná lamẹ́ríkà láwọn ń bọ̀ wá bá a jà ní àwọn ń bọ̀ wá bá bá ń dún ìtì ẹ dákun àwọn ń bọ̀ wá àwọn ò sì ní lọ ibìkan kọ́ dẹnu njẹ́ bá rí ní nǹkan tó dá lu wọn wọ́n fẹ́ jẹ gàba lé lérí ní ẹnu wọ́n ń bọ̀ nu Ọlọ́run ò ní fún wọn sí wọn ò wọ ibìkan kọ́ dáa àmọ́ wọn ò ní wọ bí. wọn ò ní wọ ìyá yín Ọlọ́run ò ní fún wọn. ọ̀dà ṣéhùn alimi wọn ò ní wọ ìyá yín pẹ̀lú àṣẹ Ọlọ́run afẹ́ ìwà Islam èyí ń dúró bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ bá wa pàrọ̀ wa kọ́dà yín dákẹ́ ìmọ̀ wòye báyìí àwọn òde bá pàrọ̀ wa sí ń gbé èèyàn lọ wúmúra gbogbo ẹ̀yin tẹ́ ń gbé tó àṣẹ Abdul-Jannah ní gbogbo bíkíbi láti lọrin ní Kwara State ní gbogbo ojúlé gbogbo ọ̀dẹ̀dẹ̀ inú mọ́tò láàrin ọjà ńlẹ̀ epo gbogbo yóò tẹ̀ tí ń gbọ́ wa báyìí ẹ dákun Ọlọ́run ò ní jẹ́ nájà padà sí ibi. Àmín. Islam ò yé àwọn èèyàn àfẹ́ wa Islam wọ́n gbó kọ lérí ni ọ̀dà ẹ̀wọ̀ mọ́sálásí bàbá kírun ṣé Islam yé wọn ni ẹ̀wọ̀ ẹlòmíì ti dúró ẹlòmíì dúró báyìí níbi ìgbà tó fẹ́ bá Ọlọ́run jà pé yes àti gbẹ̀rún dúró máa bọ̀ ẹ̀sìn yìí lẹ́kọ̀ọ́. ó sì lẹ́kọ̀ọ́ bí wọ́n ti ní adúró lórí irun ó lẹ́kọ̀ọ́ bí wọ́n ti ní kákábára takbiratul ihram ó ní bí wọ́n ti ní àṣẹ. ẹni àlùwàlá rẹ̀ bá dà ní ọ̀rọ̀ yọ̀ọ̀dà. àfàwẹ̀ wa Islam ọwọ́ kan lẹ́lòmíì fi ṣàlùwàlá tán ọwọ́ kan ní. wọ́n fọwọ́ bọ́jú bí òkété. bí òkété gbogbo gbẹlùbẹ lélùbọ́ tán. àfàwẹ̀ wa Islam. ní ọba ṣe ṣàlùwàlá báwọn bọ́ọ̀bà bọ́jú àti ibi tí irun ti bẹ̀rẹ̀ ọ̀kan tó nù. ibẹ̀ náà ló. kí lọ kẹlòmí pẹ̀lú yìí ń ìpéǹpéjú ló gbé lé bí ojú gangan ló ti ṣàlùwàlá. a sì parí oníbà àti ipa oníbà àti ipa. kí lọ kàn wọ́n pẹ̀lú wọn. Ọlọ́run sàlékún kẹ́mi bàbá wọn wá sí ẹgbẹ́ yìí. àmín ìsàlùwàlá rẹ̀ gàtó oníwàsí àgbáyé àbámi dá bẹ́ẹ̀ bá ń dákọ̀ wọn báwọn. ìsàlùwàlá wọn àkọ́kọ́ náà wọn ní wí kankan tí yóò parí àná. Ọlọ́run gbogbo tí bájọ́ wọn kí wọ́n wá sí àgbáyé ẹ̀ sọ eléyìí ẹ̀ sọ díẹ̀ lára wọn tí wọ́n bá ti lè gbé àgé báyìí Ọlọ́run sà kẹ́ àfa wa tí wọ́n ti gbé àgé wọn bá yàn sọ̀rọ̀ mọ́ ó di tábà sálámà ọ̀run. èmi wá bí wọn mọ ní àtàwọn ẹ bá ti jókòó lórí àpótí ẹ bẹ̀rẹ̀ àlọ́ àlánì ẹ má bá yín sọ̀rọ̀ ẹ̀ ní dáhùn èmi sì ní àyà wọn ni mo yẹ sì tètè dáhùn mo yẹ sáré dáhùn ọ̀rọ̀ wọn ni Allahumma salli. ó lè pé afadàdà mo rí pé wọ́n ti tún bá mi lọ́mọ ní nam bẹ́ẹ̀ bá jókòó lórí àpótí tá a gbé síta báyìí kẹ́ ẹ ti jókòó lé pẹ̀lú àgé sílífà. bẹ́ẹ̀ irú èyí tí a máa fi gbómi kaná. mo ní ẹ ní sọ̀rọ̀ mọ́ àfi tẹ́ ẹ bá dérí irun tẹ́ ẹ wá sálámà àrùn ni lẹ́tọ̀ọ́ máa sọ̀rọ̀ sọ̀rí àfa mo ní àfa ọmọdé èmi bá ti gbé àgé tó fẹ́ sàlùwàlá kó ti mọ̀ kó ti wá wájú Ọlọ́run tó lọ́wọ́ fẹ́ sí kọ́mọ̀ sí wúro wúro. mọ́sálásí àgbárígidoma Ọlọ́run sàlékún dáadáa gbogbo wọn. àmín àti bàbá wa Khalifa àgbárígidoma tó ní àti mọ́mù tó ní Ọlọ́run bá ṣe dáadáa fún bàbá wa Umaru àgbárígidoma àlékún àlàáfíà ara gbogbo Ọlọ́run bá ṣe fún bàbá náà Ọlọ́run bá ṣe dáadáa fún bàbá náà. ẹni rárá o sànù yìí bọ́n wá sí àgbáyé gbogbo mọ́sálásí àgbárígidoma báyìí ọ̀rọ̀ pé à ń sálámù sẹ́ni kẹ́kọ́ oníwẹ̀gbẹ́ ńlọmẹ́ lọ́fẹ̀ẹ́ pé nábìlà náà wọ́n kọ ìyàn náà nù. bàtà ebi àwọn làwọn tún ké banko bàtà mọ́jọ wọn mọ̀ tẹ́ mọ́lẹ̀. wọ́n kàn dálẹ̀ ní àwọn ọmọ kéwù làwọ̀ wà kó. wọn sọ̀rọ̀ ma ọgbẹ tán bá kéwù yẹn tán. àdáwò dé nísìnyí ẹlòmíì fẹ́ mọ́sáàsì nísìnyí yóò wà láyé lọ́rùn ní kí n kó bàtà rẹ̀ síbẹ̀ ni. àfáà ìwàsílám. agbo iwájú báyìí. aláǹsálù àlá lọ́wọ́ bẹ́ẹ̀ la ti ń sọ̀rọ̀ bọ́ọ̀lù. ó bomi sẹ́nu báyìí dédé rìn. ṣé wọ́n náà yín lánàá. kọ́dọ̀ pọ̀ àfà lónìí kọ́dọ̀ pọ̀ àfà lónìí. ẹ wo Islam. kọ́dà ẹjẹ́ máa sọ ohun tó bá yẹ kéèyàn sọ bá a ti wà yìí ìṣẹ̀lẹ̀ sáwà náà. àwa náà ń sàròyé níbi àná. àfà ìwà Islamu ebi ń sàlù àlọ́ lọ́wọ́ ni mọ́lẹ́ni tí ń pàmò ní sọ́wọ́ ló mú wa àbí sọ́wọ́ ló mú wa. bàbá wọn sẹ àgbáyé ni àwọn bẹ̀rẹ̀ àlọ́ alábàá ìkọ̀lẹ́wì kankan mọ́. jáwa náà rí yìí òun mọ́ Ọlọ́run já rí mú mọ́.
ọmọ ìyá mi má tún ta tẹ́tẹ́ mọ́ wọn Ọlọ́run lóhun ọ̀fẹ́ àfa má tún mutí mọ́ má tún fi lo kíní ọ̀gbìn lò njẹ́ ò ti ń lo òórùn náà ni ò lówó èyí ṣe tó láyà sọ́lọ́ báyìí. àwọn míì máa ń mú sara wọn máa yọ ń kún ẹlòmíì mú gbẹ̀yìn. La ilaha illallah ẹlòmíì mú tiẹ̀ ń dán ẹlòmíì mú tiẹ̀ ọ wá sá. sórí ìwọ tó ń dẹ́wọ̀n náà àrùn kan ni o ìwọ tó o sì mú tó yan kùn bí àgbè àrùn kan ni ẹni tí wọ́n á tó mú gbẹ tiẹ̀ tẹ̀sí. ẹsẹ̀ bàṣẹ ẹlẹ́ran ń pàtà wá yá báwọn. La ilaha illallah Ọlọ́run mọ̀jà mọ̀ àrọ́mọdọ́mọ wọ́n mọ kínní ni mọ̀ Ọlọ́run àwọn tí mú yín náà bá wa gbalẹ̀ mọ̀ Ọlọ́run. bá gbalẹ̀ nù ọmọ kì í bẹnu tiwa náà. àmín o afẹ́ ìwà Islam ẹ wá jẹ́ sọ̀rọ̀ lórí àwọn tó lọ umura. níta bá débi ẹ̀sìn Ọlọ́run. náà ni èèyàn lọ umura kọ lọ Mọ́kà o ájì kọ́ lọ lọ o kọ gàràfà o umura wọ́n sì dọ̀hún wọ́n sì yín méjì ó mú ìyá rẹ̀ lọ òun náà sì yín méjì ìyá ṣe yín méjì níbi wọ́n ti ṣe yín tán wọ́n ti ń pè ájọ Mariam òun náà ń pè náà ájọ Falali òun náà ń pè náà ájọ Basira sábà pé Basira ni kí ló kàn wọ́n pẹ̀lú afẹ́ mọ́ bí wọ́n ti ń pè ájọ Bashira àbí Basira àwọn náà sì láì lọ láì gàràfà àti ẹgbẹ́ yìí tẹ́ ẹ ṣe kí ló ń ṣe lára ẹ dákun yẹn ju ẹ. lọ́wọ́ pẹ̀lú kọ́dà kéèyàn lọ sí hajj kọ́ lọ sí Mọ́kà kọ́mọ̀dà kọ́ hajj kọ́mọ̀ lọ sí hajj kọ́kàn sí ní àjò lọ bó ti débẹ̀ báwọn nísìn báwa dé kọ́ ọkàn yín ọ̀sán náà ní tẹ́lẹ̀ ọ̀sán náà ní òun ṣe kankan kò sínú ẹ̀sìn tọ̀ èwo tó ní ẹ tó wí sí kejì. ajá aláàjì ọtún alọbẹ òun náà kó o tó dé tẹ́lẹ̀ ẹni tó yẹ ká máa pè ní hajj ẹni títí ẹ ń gbèrò ní Olúwa ni. pàtàkì tó mọ wa la pé. kápẹ́ yìí tó ti wá mọ́ wa la kéèyàn lọ hajj kó dé ni wọ́n tó pè yàn bẹ́ẹ̀. a jẹ́ pé gbogbo ẹni táfẹ́ yẹn bá ti pọ̀ báwọn ẹ̀sìn kọ́ bá lọ tẹ́lẹ̀. ẹ̀sìn kọ́ wọ́n bá lọ aláàjì. ọ̀rọ̀ ń múra wọ́n ṣàlàyé Masjid al-Haram fún wa wọ́n ṣe ṣàlàyé Masjid Nabawi wọ́n ṣàlàyé irun téèyàn bá kí ń bẹ̀ irun ilé adá téèyàn ò ní njọ́ ọmọ yìí ń kó tó lọ tó yẹ kó fi sojú kòkòrò pé ò ní jẹ́ ìrùn kankan bọ́ mọ́ lọ́wọ́ mọ́sálásí méjèèjì àbí kó kí ń bẹ̀ torí bọ́ ọba ti kí ẹgbẹ̀rún ládàá rẹ̀ sí yàtọ̀ sí mọ́sálásí mi. gbogbo ẹni ọlọmọkà kí ń bẹ̀rù Ọlọ́run àfẹ́ ìwà Ìsìlámù ìbẹ̀rù Ọlọ́run àfa àkọlọ́ bẹ̀rù Ọlọ́run. ìbẹ̀rù ńgbà tọ́lọ́ mo sì dákọ̀ ọ̀rọ̀ hajj yìí ìbẹ̀rù Ọlọ́run ló dákọ̀ ńbẹ̀. ìbẹ̀rù Ọlọ́run ló dákọ̀ á ńbẹ̀. kírun ìbẹ̀rù Ọlọ́run ló dákọ̀ ńbẹ̀. ẹ dákun ẹ̀yin ọmọ ìyá wa tẹ̀ ń lọ. àwọn kan bẹ tó ṣe pé wọ́n kúnná pẹ̀lú Ọlọ́run wọn ò rówó rẹ̀ bẹ́yìn ti rí wọn. bẹ́yìn ti rí wọn ẹ wá lo opportunity nìkẹ́ evidence tí ó sún mọ́ lọ́hùn. àwọn ò rówó rẹ̀ bẹ́ẹ̀ ti rí wọn. àjàbó ẹ bá lọ mọ́kà tẹ dé tẹ tàwáfù tẹ lọ́wọ́. tẹ́lẹ̀ mi ò tiẹ̀ lọ tẹ̀ nímọ̀ kẹ́lẹ́mi lọ. ẹlòmíì lọ kọ́ ẹlòmíì lọ múra yóò dé wọlé rẹ̀. mo fi ṣe fáàrí mo fi ṣe kankan. wọ́n bá máa gbọ́ olókùnkùn lágbájá máa lọ wọ́n kàn máa gbọ́ ni. eri kìíní ta gbé lọ́wọ́ lẹ́tì mọ̀ pé lómi ti. ọwọ́ adébẹ̀ wọ́n pe alájì ńlẹ̀ alájì ẹ̀rí awárí ẹlẹ́gbẹ̀ẹ́ kàábà yìí. alẹ́ lómi ni àwọn máa gbà lọ́dún ni. mú kí wọ́n gbà wo àmọ́ tó lọ ṣáájú tiẹ̀ náà wọ́n máa gbà lọ́dún yìí. bó bàbá wọn ṣẹ̀gbọ́n yóò bá tiẹ̀ kẹ́yìn ní ọlọ́mọ yẹn gbogbo yẹn ni wọ́n ní òtítì ẹ̀yìn mọ́ka. tọ́ ẹ dákun ẹ̀yin tẹ́ ń bẹ́ńlẹ̀ òun lẹ tún gbọ́ yìí torí ẹ̀yin tẹ́ ẹ ní ká sọ ẹ̀sìn Ọlọ́run ni ẹja mójútó. ǹjẹ́ wọ́n ti ẹ̀ mọ̀ pé béèyàn bá lọ hajj tí ò lọ múra àwọn ẹ̀sìn Ọlọ́run ọba kan bẹ́ẹ̀ lù yín náà tí ó sì ṣe déédéé hajj àti múra. ẹni tí ọmọ ọ̀run kí ni ó béèrè ọmọ yìí ọ̀kan tó nù. sẹ́ni tí ọmọ ọ̀run kí ni ó béèrè yìí. wọ́n tó dìde fún bùkátà ọmọ ìyá rẹ̀ bùkátà náà ó bíyá ni o a ó làm tó kọ̀dọ̀. àbí kò tiẹ̀ bíyá. a sì kọ́ lẹ̀ bí èyí tí ọba bíyá wọn a kọ́ lẹ̀ fún ọ pé o ṣe múra. ìwọ tó wá lọ tó dé ọmọ ìyá rẹ bùkátà náà wá bíyá a wà kọ́ lẹ̀ fún pé o ṣe hajj o ṣe múra ẹlòmíràn jọ́lẹ̀ kí amọ̀ yọkàn bára ni pé o ṣe hajj láyé mọ̀ pé yín lóyún. afáwọ̀ islam oníwàásí àgbáyé ọlọ́run bá kẹ́ wọn ní ọkùnrin kan wọn ló dé tí bèbè òkun wàláhì afáàmì ló sọ wọn ní ọwọ́ awo yanrin lọ́gbọ̀ọ́ níbi tójú rẹ̀ wò dé wọn ní ìwọ lọ́hùn kó o sì sèwọ́n lólówó kó wọn sì ní irú gàrí tó tó báyìí kó o máa kẹ́ ẹ máa bù sínú àpò fáwọn èèyàn tẹ́bi ń pa wọn lọ́lọ́ ní ẹ̀yin màláíkà ẹ kọ́ sínú sẹ́yìn ó ti ní ìbámu ó sì sí. ọ̀rọ̀ àníyàn wọn bá níbẹ̀. ẹ wà níyàn. àníyàn ló ní òkò lówó. ẹ wà níyàn. kò ní bẹ́ẹ̀ báyìí tó dúró létí òkun yẹn wọ́n wọ́n ní lọ bí ilé yìí ní sí gbìyì báyìí bí sí bí ilé wọn ni wọ́n sì máa pa ẹ̀sẹ̀ yẹn rẹ fún. àfa àti dúró lónìí ti ń sọ pé sọ́mu wọn ní oṣù wáṣí ọlọ́run sáájú yóò ṣù kò lè ṣe kọ́mọ́ sí yóò rí pé yóò ṣì. àwọn àkàṣe tó ń bẹ ọlọ́run sábà dúpẹ́ fún wọn òun kí n sọ̀rọ̀ yọ ní ẹgbẹ́jọ́ ní sọ̀rọ̀ lónìí ọlọ́run sábà jó rí rí o. ọ̀dà ẹ̀jẹ̀ lẹ́kàn sí
national mission náà wà tó ní afa wa yàrá professor ní bá ń gbọ́ kó lè máa gbọ́ òun ṣe ni kò mọ̀ wọ́n jòkó tẹ nìkan ní ilé Saraki wọ́n wá ní ẹni tí yóò bá sọ̀rọ̀ lọ́wọ́ nísìnyí alájẹ Buhari Musa èmi náà mo wà nídìí mo kàn kí wọn lọ́wọ́ kan pé sàlámà torí wọn mọ̀ kí mo wà lórí ìyẹ̀kọ́ mo wá kí mo wá bẹ̀rẹ̀ wá sí ẹni tó jòkó tí wọ́n ní wọn mọ̀ pa ó ní alájà bẹ̀rẹ̀ mú mi ní ayára ọmọ kó òun sọ̀rọ̀ sókè èrò ní gbámú yìí ọlọ́mọ sàmìnà fún Buhari ọlọ́mọ jẹ́ sí ẹni tó jòkó tí wọ́n olóhùn wá wọn wá bẹ̀rẹ̀ láì sọ ọmọ ìyá rẹ̀ ni ẹwọn kan torí gbogbo mùsùlùmí ọmọ ìyá ara wọn ni wọn ntẹ́ wí ni pé àwọn ni yìí mọ̀ dá o àpẹẹrẹ pé èèyàn dá o. olówó ìtẹ́ ó làfà yára wí tán lọ́wọ́ olùwọ̀n mọ̀ tókè. kẹ́nìkan wá jòkó mi kan bá pé kí ni lọ́gbọ̀n kó tiẹ̀ sì sọ ní. kó sì sùn. kò ní sì sọ. ẹ̀wọ̀n kan àbá. torí ibi àṣìṣọ àgbá kò ní. ihun tí mo sọ ọjọ́ náà tọ́lọ̀ ní kárí sọ ṣé iyì àfa yára kọ́ ni. Allahu Akbar. pé àwọn ọmọ kéwù yìí. bẹ́ẹ̀ bùkù bá sì kàn yọ ọmọ fábùkù kàn wá. ọjọ́ kan wá ni. ẹni ọba tiẹ̀ ní ọkàn òun kọ́ mọ́. afa ẹ̀ wàsílám èyí náà dúró bẹ́ẹ̀